òkùnkùn kákò lójú ọjọ́ ìmọ́lẹ̀ dé adíá fún pèrègèdè tí ń ṣe yèyí ojúmọ́ ti mọ́ ọ̀yẹ́là pèrègèdè bọ́ọ̀ṣẹ́ dúdú bá bọ́ sómi alàlà funfun gbò ìbà alára tó lọ́gbọ́n ìbà jèrò tó nímọ̀ ìbà ọ̀ràngún orókè tó láṣẹ ìbà òkè ìbàdàn àtàgé ọlọ́mú òrù ìbà ọ̀ṣẹ́ méjì tó tẹ̀ ìbàdàn dó ìbà ọ̀pá yẹ̀yẹ̀yẹ̀ méjì awo òde ìbàdàn ìbà Odùduwà ọlọ́fin àtẹ̀wọ̀nrọ̀ gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù òjíire bí mo kì í sí kùngbọ́n àwòsí mo kì í sí mọ̀rẹ̀ àgbàdà mo mọ̀ kí yín o sí ilé ìwọ̀nràn débi tí ojú rẹ ti mọ́ wálé ayé ìpínlẹ̀ yín ti dé akọgun aṣọ àgbàyèrè dé ọbagi abèso jẹgbẹ̀nì Táíwò Ọláṣekáyọ̀ ọ̀kín ọlọ́jà apìtànlá ààrẹ alóyin nítàn ilẹ̀ Yorùbá gbogbo ayé gbogbo èèyàn ẹ mọ̀ kú àmójúbà mi o ẹ tẹ̀lé mi ká dìjọ rìnrìn àjò gẹ́gẹ́ bí ìṣe wa ẹ jẹ́ ká lọ mọ òkodoro ọ̀rọ̀ nípa balógun alágbára ńlá balógun IWO balógun Okunmade nínú ìran tí kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tòní ọba sẹ́nitọ́ Dr. Mahood Ọlálékan Ìṣọ̀lá balógun Okunmade ẹlẹ́ẹ̀kejì ti jáde wá báàmì Ìṣọ̀lá ọmọ jogi oró akandẹun sọ ọmọ sèbé dúdú inú ọ̀gán ọmọ pétí ẹ̀fọ̀n ti lé mọ̀dẹ́kákó ọmọ sọ̀kò lọ̀rọ̀ kó gbóhùn onílé yìí ọmọ ọ̀sán agodẹ́yẹjú ọ̀rọ̀ mìíní sọkùnrin ọmọ rẹ́rúrẹ́rú tó rárá tó relégbò lẹ́sẹ̀ tó ní kí eṣinṣin ọmọ róúnjẹ ọmọ tọrọ ọbẹ̀ tọrọ abẹ́ ọmọ àkòròjùrù igbó bàrìbá tó rárá gbọ́fà gẹ́gẹ́ bí ògiri gbígbẹ balógun Okunmade tí gbogbo ayé mọ̀ sí balógun IWO jẹ́ alágbára ńlá tí ogun jíjà dá lójú dáadáa òmìnira rẹ̀ sì milẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá nígbà láíláí ó ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ìtàn ìlú Ìwó ọ̀gá ló sì jẹ́ nínú àwọn pọ́npọ́n yẹn alágbára tí ń bẹ nílẹ̀ Yorùbá nígbà náà ọmọọba ni lọ́nà méjì bàbá rẹ̀ jẹ́ ọmọọba nílùú Ògbómọ̀ṣọ́ ọmọ àfògbójà níbi tí wọ́n ti ń jẹ́ka kí wọ́n tó mú kan yangan lé bẹ́ẹ̀ sì ni ìyá rẹ̀ jẹ́ ọmọọba ìlú Ìwó Olúdùọba ọmọọba Tolúmere Ìwó tí ò nílẹ̀kùn bẹ́ẹ̀ ni wọn ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ń délé ní tiwọn. Táwa ni bàbá tó bí Okunmade mọ́kútùnmí lórúkọ bàbá tó bí Okunmade Adéwùnlọ́lá sì ni orúkọ ìyá rẹ̀. Okunmade wà dé àwọn nǹkan àmúṣagbára gidigidi nílẹ̀ Yorùbá èyí tó jẹ́ kó di jagunjagun ńlá tí kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn ní tìbútòrò ilẹ̀ Yorùbá tí òmìnir rẹ̀ sì milẹ̀ káàkiri kò sí ogun tó lè lọ tí kò ní ṣẹ́gun ní àkókò ọba Olúwo Lámúyè ní gbogbo ìlú pàmọ̀pọ̀ tí wọ́n pa èrò pọ̀ tí wọ́n yan Okunmade jogi oró akandẹun sọ ọmọ sèbé dúdú inú ọ̀gán ọmọ pétí ẹ̀fọ̀n tí lé mọ̀dẹ́kákó gẹ́gẹ́ bí balógun ìlú Ìwó àgbẹ̀ ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọ̀sà òdìdẹrẹ́ ní gbére pàdé olúwo ọ̀kín ọmọ agbégbá ajékarí balógun Okunmade ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé kò sí ogun náà tó lè lọ tí kò ní mi ogun náà lògbòlògbò tí kò ní ṣẹ́gun òmìnir rẹ̀ sì milẹ̀ kálékáko nígbà náà kódà ju ti ọba Olúwo Lámúyè lọ ọjàgun lájàlá ṣe Yorùbá ní adíá fún onílé fún lè sí ọmọ adébúdẹ́sà tí ó dègèrè kan ríbi tí àdẹ́là balógun Okunmade ọjà alágbára tó láyà bí àrìrà tó sì tó ọ̀nà dárìn pẹ̀lú ìwádìí tá a ṣe igbó ẹ̀rù jẹ̀jẹ̀ kan
nítòsí Ìwó ni ó ti máa dira ogun. Igbó náà ni wọ́n ń pè ní igbó Lágùnmẹ́ṣin. Ìṣẹ̀lẹ̀ alágbára kan ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìbàdàn ní ọdún 1851. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà ni pé jagunjagun alágbára ńlá Báṣọ̀run Àtàbàtíbí Olúyọ̀lé arítọ́kọ̀ sí ìyàgànlẹ́nu àfi àdàmọ̀ taro láyà ló ṣí ogun ìjàyè alákọ̀ọ́kọ́ ní ọdún 1851 láti lọ kọlu Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ilẹ̀ Ìjàyè. Nínú ogun ìjàyè alákọ̀ọ́kọ́ tá a wí yìí, gbogbo ológun ilẹ̀ Ìbàdàn tí wọ́n jẹ́ àwọn alágbára ńlá ilẹ̀ Ìbàdàn ni wọ́n gbéra tí wọ́n lọ sí ìlú náà. Wọ́n da ìlú Ìjàyè rìṣàrìṣà, ṣùgbọ́n alágbára ńlá ní Kúrúnmí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Ìjàyè nígbà náà. Ọlágbára kódà ọmọ bíbí inú rẹ̀ kan wà tó kọ́ ní ogun tí ogun dá ọmọ náà lójú dáadáa tí wọ́n ń pe ọmọ náà ní Aráwọlé. Nínú ogun tá a wí yìí, ogun ìjàyè alákọ̀ọ́kọ́ èyí tí Báṣọ̀run Olúyọ̀lé tó ṣí tí Ìbàdàn gbé lọ sí ìlú Ìjàyè yìí, níbẹ̀ ni wọ́n ti mú jagunjagun ńlá kan ní ilẹ̀ Ìbàdàn tí wọ́n ń pè ní Ògúnmọ́lá Olódògbò kẹrin lójú ogun Ọ̀bọ̀sòkòtò Kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà ni wọ́n ti mú un lẹ́rú tí Kúrúnmí sì dé mọ́ ìdí òpó pé kí Ògúnmọ́lá kó máa jẹ eérú. Èyí náà ni wọ́n sì fi kí Ògúnmọ́lá alápà ọmọ ibi àṣẹ kan gàdàgbà ọmọ àgbọ̀ngbọ̀n. Wọ́n á kí Ògúnmọ́lá pé àfitàn òbèjé jẹyìn àjẹrìn ọkọ̀ fúlùwárà àṣẹ kan gàdàgbà ọmọ àgbọ̀ngbọ̀n àjẹyìn rúmọ̀kù. Ogun ìjàyè alákọ̀ọ́kọ́ tá a wí yìí tó ṣẹlẹ̀ ní ọdún 1851, ogun náà lágbára pọ̀ fún gbogbo àwọn jagunjagun ilẹ̀ Ìbàdàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ńlá ilẹ̀ Ìbàdàn ni wọ́n ṣubú lójú ìjà ní ogun ìjàyè alákọ̀ọ́kọ́ eléyìí tó wáyé ní ọdún 1851. Níbẹ̀ náà ni wọ́n sì ti mú Ògúnmọ́lá lẹ́rú. Ògúnmọ́lá wá jà fitafita níbi ìdí òpó tí wọ́n dè é mọ́ nítorí pé Ògúnmọ́lá alágbára ńlá tó lóògùn ni. Bí Kúrúnmí ṣe di Ògúnmọ́lá mọ́ di òpó tí ń la eérú yìí, bẹ́ẹ̀ náà ni Ògúnmọ́lá Olódògbò kẹrin lójú ogun Ọ̀bọ̀sòkòtò Kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjàkadì ń ṣe àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tó jẹ́ àwọn nǹkan àmúṣagbára ilẹ̀ Yorùbá. Lẹ́yìn ọ̀rẹ́yìn, Ògúnmọ́lá bọ́ọ̀lẹ̀ nínú ìgbèkùn Kúrúnmí ó sì padà sí ilẹ̀ Ìbàdàn. Òmìmì ọ̀rọ̀ náà milẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà sì jẹ́ ọgbẹ́ ọkàn fún Ògúnmọ́lá Olódògbò kẹrin lójú ogun. Èyí ló jẹ́ kí Ògúnmọ́lá wá bẹ̀rẹ̀ sí ní lọ túnra mú pé àfi kí òun tún ogun míì sí lọ sí ìlú Ìjàyè torí pé bí ẹṣin bá dání àtúngò. Ògúnmọ́lá wá bẹ̀rẹ̀ sí ní múra, ó bẹ̀rẹ̀ sí múra pẹ̀lú àwọn nǹkan àmúṣagbára ilẹ̀ Yorùbá. Ògúnmọ́lá múra fún ọ̀pọ̀lọpọ̀ àsìkò, ó múra fún àwọn ọdún kan àtàwọn ọdún kan. Ògúnmọ́lá múra Ìjàyè láàrin ọdún 1851 títí di ọdún 1862 tí Ògúnmọ́lá fi wá bẹ ìlú 43 lọ́wẹ̀ láti ṣí ogun Ìjàyè ẹlẹ́ẹ̀kejì pé àfi tí òun bá lọ tún Kúrúnmí Oyèdàọlá oníbà Tátúgún lẹ̀ Ìjàyè tí òun bá lọ tún kò lójú. Ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ minú rẹ̀ tí ó fẹ́ràn Ògúnmọ́lá tí Ògúnmọ́lá náà fẹ́ràn rẹ̀ dáadáa tí àwọn méjèèjì sì jọ jẹ́ alágbára ńlá, òun ni Balógun ìlú Ìwó nígbà náà tí í ṣe Balógun Àlí Okùnmádé. Ògúnmọ́lá bẹ Balógun Àlí Okùnmádé lọ́wẹ̀ láti wá kún òun lọ́wọ́ jagun Ìjàyè ẹlẹ́ẹ̀kejì. Àlí Okùnmádé gbà láti ran ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ nínú ogun Ìjàyè ẹlẹ́ẹ̀kejì eléyìí tí wọ́n fẹ́ gbé lọ sí ilẹ̀ Ìjàyè ní ọdún 1862. Ọjọ́ tí wọ́n dá pé wọ́n dá ọjọ́ tí wọ́n lọ sí ogun Ìjàyè ẹlẹ́ẹ̀kejì bí ìmọ̀nà wà. Ọjọ́ tá a wí yìí pé gbogbo àwọn jagunjagun ní gbogbo ìlú 43 tí Ògúnmọ́lá bẹ̀ lọ́wẹ̀ àti Balógun ìlú Ìwó alágbára ńlá ni èyí
Balógun Ali Okunmade gbogbo wọn dé sí ilẹ̀ Ìbàdàn wọ́n ṣígun ó di ìlú Ìjàyè wọ́n gbéra wọ́n kọlu ilẹ̀ Ìjàyè bẹ́ẹ̀ ni Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Ìjàyè nígbà náà Kúrúnmí náà kọlù wọ́n pẹ̀lú àwọn ọmọ ogun alágbára ńlá rẹ̀ wọ́n já Ìjàyè wọ́n mì gbogbo ìlú lògbòlògbò wọ́n pa pípa wọ́n dé dídè nígbèkùn bí wọ́n bá ta ọfà gàrà tó bá sin ẹlòmíì lójú ṣọ́ọ̀kì yóò gbé ìbọn jùnú bí wọ́n bá na idà ọmọ òṣòro tí wọ́n bá nà sẹ́lòmíì lọ́rùn gàrà yóò bẹ́ orí rẹ̀ òkùtù yòókù ọ̀nàlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ja ìjà tá a wí yìí fún ọ̀pọ̀lọpọ̀ àsìkò ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ oṣù ṣùgbọ́n nínú ogun alágbára ńlá yìí Ali Okunmade ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ogun Ìjàyè ẹlẹ́ẹ̀kejì tá a wí yìí Balógun Ali Okunmade fi gbogbo agbára ńlá tó ní ó fi agbára náà jagun kí ọ̀rẹ́ rẹ̀ Ògúnmọ́lá kó lè bá a ṣẹ́gun ogun tá a wí yìí gbóná girigiri láàrin gbogbo ogun yìí ọmọ bíbí inú Kúrúnmí ọyọfò Ògúnmọ́lá tẹ̀lé ó di gìlà Ògúnmọ́lá bẹ̀rẹ̀ sí ní lílọ bẹ́ẹ̀ náà ni Ali Okunmade tẹ̀lé tí wọ́n ń lé Aráwọlé lọ Aráwọlé ló nǹkan àmúṣagbára ilẹ̀ Yorùbá ọ̀sáwọnú gi ṣùgbọ́n Ògúnmọ́lá fa nǹkan kan jáde lára rẹ̀ ó sì bẹ́ Aráwọlé mọ́gi wọ́n tún bẹ̀rẹ̀ sí jagun lọ́nì wọ́n jagun tá a wí yìí fún ọ̀pọ̀lọpọ̀ àsìkò gbogbo rẹ̀ keruku lálá gbogbo rẹ̀ gbóná giri wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpẹ́ẹ̀rẹ̀ ogun Kúrúnmí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn aráàlú sálàfẹ́mi wọn ìlú Ìjàyè tú nígbà náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ogun yìí ò tí ì parí Kúrúnmí yọ̀fò Ògúnmọ́lá pẹ̀lú Ali Okunmade tẹ̀lé ó di gìlà wọ́n bẹ̀rẹ̀ sí ní lé Kúrúnmí Ààrẹ Ọ̀nà Kakanfò lọ ẹsẹ̀ rẹ̀ yá nílẹ̀ ju tí wọ́n lọ wọ́n sáré lọ sí ọ̀nà odò tí wọ́n ń pè ní odò Ọ̀ṣẹ́ àkókò tá a wí yìí àkókò òjò ni ìtàn ṣàlàyé ẹ̀ pé odò náà kún nígbà náà bí Kúrúnmí ṣe dé tí odò yìí ọfà òǹdè kan yọ ọ̀nà òǹdè náà sí orí omi Ọ̀ṣẹ́ odò Ọ̀ṣẹ́ yìí sì pín sí méjì lọ́gbọọgba Kúrúnmí Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ sínú rẹ̀ ó wá dúró láàrin ilẹ̀ gbẹrẹ fún tí omi dúró lápá tún tí omi dúró lápá sí síbẹ̀síbẹ̀ Ògúnmọ́lá sì ń sáré bọ̀ pẹ̀lú àwọn ìpẹ́ẹ̀rẹ̀ ogun rẹ̀ àti jagunjagun alágbára ńlá Ali Okunmade ó kù díẹ̀ kí wọ́n débẹ̀ kí wọ́n ká Kúrúnmí mọ́ àárín gbùngbùn odò Ọ̀ṣẹ́ ọyọ́ ń dètí ń bẹ ní àárín gbùngbùn ọyọ́ kù ń bẹ ó jù sí òkè omi pàdé mọ́ bí wọ́n ṣe ṣẹ́gun Kúrúnmí nígbà náà tí Kúrúnmí wọlé sínú odò Ọ̀ṣẹ́ rèé o Ògúnmọ́lá wá padà sí àárín gbùngbùn ìlú Ìjàyè ọ̀nà tí gítọ̀ pẹ̀lú ògùn ó sì tún fi àwọn nǹkan kan àtàwọn nǹkan kan yánlẹ̀ ẹ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ igi wọ́wé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ pẹ́ ń kú lẹ́sẹ̀kẹsẹ̀ èyí náà ni wọ́n sì fi sọ wípé ọ̀pọ̀ Ìjàyè làbá bí níròyìn ogun Ògúnmọ́lá bí àràbá jagun àbí ọ̀jagun Ògúnmọ́lá ṣẹ́gun Ìjàyè ẹlẹ́ẹ̀kejì èyí ní ọdún 1862 wọ́n lu ìlú Àjàṣẹ́gun padà sí ilẹ̀ Ìbàdàn ọjọ́ ńlá ni ọjọ́ náà nígbà tí wọ́n lu ìlú Àjàṣẹ́gun wọ ilẹ̀ Ìbàdàn òmìmí milẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá oníkálukú sì bẹ̀rẹ̀ sí kan sára sí wọn àjọyọ̀ ńlá ọjọ́ alárinrin ni ọjọ́ náà òmìmí sì milẹ̀ káàkiri gbogbo ibikíbi lẹ́yìn ìgbà náà oníkálukú múra láti padà sí ìlú rẹ̀ Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ̀sọ̀kò tó kẹ́ńbẹ́rẹ́ bíi jákàdì àfitàn òbèjé jẹyìn àjẹrìn ọkọ̀ fúlùwárà àṣẹkàn gàdàgbọ́ máa gbọ̀ngbọ̀n wá wo bí ọ̀rẹ́ rẹ̀ Ali Okunmade balógun ìlú Ìwó tí í ṣe balógun Ali Ìwó ṣe ràn án lọ́wọ́ jagun nínú ogun Ìjàyè ẹlẹ́ẹ̀kejì àti gudugudu méje yàyà mẹ́fà tó ṣe nínú ogun náà ni Ògúnmọ́lá wá bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ pé ọ̀rẹ́ mi irú wọ́tọ́ jẹ́ balógun ńlá báyìí irú ìlú Ìwó
ó kéré fún ọ láti máa jẹ́ balógun bẹ́ẹ̀ ó ṣe kúkú máa bọ̀ ní ìlú Ìbàdàn kó wá dúró sáàrin àwa tá a jọ jẹ́ alágbára bíi rẹ̀. Ṣùgbọ́n alẹ́ Ògúnmádé ti rí ara díẹ̀ ó sì sọ fún Ògúnmọ́lá pé ilé làbọ̀ sinmi oko. Ṣùgbọ́n Ògúnmọ́lá tuntun bá sọ̀rọ̀ ṣé ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ kúkú ní balógun ńlá ìlú Ìwó ti ṣe balógun alẹ́ Ògúnmádé. Ọba sọ̀rọ̀ wípé ọ̀rẹ́ mi kọ́ wà nírú ibi tí àwa tá a jẹ́ alágbára ńlá bí rẹ tá a wà yìí ní ilẹ̀ Ìbàdàn ntí ó dáa jù nù. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí alẹ́ Ògúnmádé gbà láti dúró sí ilẹ̀ Ìbàdàn. Ọ̀rọ̀ náà dùn mọ́ Ògúnmọ́lá Olódògbò kẹrin lójú ogun. Bẹ́ẹ̀ ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jọ papọ̀ bí alẹ́ Ògúnmádé ṣe dúró sí Ìbàdàn nílé Olúyọ̀lé rèé tó sì di ọ̀kan nínú àwọn alágbára ńlá ilẹ̀ Ìbàdàn. Balógun IWO alẹ́ Ògúnmádé ọmọ jógíró akandẹ́wọ́sọ ọmọ ṣèbé dúdú inú ọ̀gán ọmọ pìtì ẹkùn tí lémọdé kákó ọmọ sọ̀kù lọ̀rọ̀ kò gbóhùn nílé yìí alágbára ńlá ni tẹ́lẹ̀ ó tún wá di alágbára ńlá tí òmìmí rẹ̀ milẹ̀ sí i nígbà tó dúró sí ilẹ̀ Ìbàdàn. Àdúgbò tí balógun alẹ́ Ògúnmádé sì dúró sí nígbà náà ni wọ́n ń pè ní IWO títí di òní olónìí. Ààyè tó ti lóye tẹ́lẹ̀ ńlọmọye gbẹ́rù ara àwọn ọmọ rẹ̀ sì ní kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Mẹ̀múdù IWO Ògúnmádé alákọ̀ọ́kọ́ tó goróyè lọ́dún 1952. Adúpẹ́ gbogbo ọmọ Ìbàdàn gbogbo ará Ìbàdàn gbogbo èèyàn Ìbàdàn àbẹ́ẹ̀rí bí ọ̀pọ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tó wá sún kan ilé akọni alágbára ńlá yìí balógun alẹ́ Ògúnmádé balógun IWO lọ́dún 2022 gẹ́gẹ́ bí Olúbàdàn kejìlélógójì ilẹ̀ Ìbàdàn ọba ìlú Fẹ́mi lóye goróyè ní ilẹ̀ Ìbàdàn Ìṣọ̀lá tó tutù bí Ọ̀ṣun ọba sẹ́nitọ́ Dr. Mahood Ọlálékan Ìṣọ̀lá balógun alẹ́ Ògúnmádé ẹlẹ́ẹ̀kejì wá goróyè ní ilẹ̀ Ìbàdàn. Ìgbà oyin ní Ìṣọ̀lá sí ayé wa ó dùndùndùn nítorí pé dídùn mọ́rin ńlá balafara olóyin ààrẹ alóyin nìtàn ilẹ̀ Yorùbá wọ́n wòran ọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe wòran kankan lọ́jọ́ ọmọnìgbàgbé ọjọ́ ayẹyẹ ńlá ọjọ́ ayẹyẹ ìgbadé Olúbàdàn kejìlélógójì ilẹ̀ Ìbàdàn. ẹ pé àlejò Olúbàdàn abẹ́fihàn yìí. Àyànyẹmí agogo agbowólé Ọ̀ṣun Àyànyẹmí ló wájú wọn.
ọjọ́ náà mọ̀ lárinrin o. ẹ wá wo bitibiti o, ẹ wo àwọn ọlọ́lá ayé gbogbo. ẹ̀yin èèyàn, ẹ wá wo ẹgbàágbèje èrò wìtìwìtì ní ìta gbangba tá a ta gbangba ní ojú òde tá a bá ewé ajílété pé eyín olókè mọ̀pọ̀ ń bàdàn. Ìbàdàn gbàlejò ibikíbi lágbàáyé làwọn èèyàn ńláńlá ti wá. ẹ̀yin ẹ wò ó, ẹ wo àwọn ọba ládéládé bí wọ́n ṣe jókòó nínú ọlá ńlá wọn tí wọ́n ń bára wọn sọ̀rọ̀ tẹ̀ríntẹ̀rín tínú gbogbo èèyàn ń dùn. kódà àwọn ọba ńláńlá lókè ọya pẹ̀lú gbogbo wọn ni wọ́n pèsè wámú sí gbàgede òkè mọ̀pọ̀ ní ilẹ̀ Ìbàdàn. ẹni tó bá wo gẹ̀lẹ́dẹ́ ti dópin ìran. èèyàn tí ọba ti débẹ̀ ní olè mọ̀ kẹ́ ẹ lè bá a mọ̀ níbikíbi tẹ́ ẹ bá wà ní gbogbo àgbáyé ni mo fi mú eléyìí wá sójú ìran yín pé kẹ́ ẹ rí bí Ìgòròyè ọba Níyìkáyé Ìgòròyè ọba ìlú Fẹ́milóyè bámi Ìṣọ̀lá His Imperial Majesty ọba Senator Dr. Mahood Ìṣọ̀lá Oba Lekan Balogun Ali Okunmade ẹlẹ́ẹ̀kejì ṣe lárinrin tó. Olódùmarè jẹ́ kó rí wọ́n dorí àpèsìn láyé káyé wọ́n tòrò bí omi tá a fàárọ̀ kan. ọmọ Yorùbá ẹ ṣé o, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi yìí kò ní di títí di ìgbà míì tí n tún fi máa mú titun míì wá fún yín ní èmi olóyè Táíwò Ọláṣekáyọ̀ Òkè ọlọ́jà apètànlá ààrẹ alóyin nìtàn ilẹ̀ Yorùbá ń kí yín pé ó dìgbà kan náà o, ẹ kú kalẹ̀.
sílẹ̀